Iṣẹ́ wa fúnlẹ̀ wa fún ilẹ̀ ìbí wa kàgbéga 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 fàyè rí ìgbàgbọ́ wa ní pé bá ti bẹ̀rù làbọ̀ mọ́ kàṣìṣẹ́ kájọlá ìṣọ̀kan òmìnira ní ẹ jẹ́ ká máa lépa tẹ̀síwájú fọmọ ire àlóhùn tó dára ọmọ òbàdìrẹ bọ́ sípò ẹ̀tọ́ rẹ̀ ìwọ ni ìmọ́lẹ̀ ògo adúláwọ̀. Orílẹ̀-èdè Yorùbá kò sí padà sẹ́yìn. Orílẹ̀-èdè Yorùbá kò sí padà sẹ́yìn mọ́. Orílẹ̀-èdè Yorùbá kò sí padà sẹ́yìn mọ́. Orílẹ̀-èdè Yorùbá lọ́wọ́lọ́wọ́ Yorùbá lọ́wọ́lọ́wọ́ là ń fẹ́. Orílẹ̀-èdè Yorùbá lọ́wọ́lọ́wọ́ là ń fẹ́. Yes. Ẹ ṣé. Ẹ̀yin mi. Adúpẹ́. Lórí kí n sì máa fídíò rẹ̀. Ní orúkọ àwa tí ó jẹ́ ṣàǹkóṣàǹkó ní ìjọba ìbílẹ̀ kọ̀ọ̀kan àti ní ìlú kọ̀ọ̀kan ní Kogi ń bí ni a wà ní ìjókòó yìí tí ó jẹ́ warrior ní ìpínlẹ̀ Kogi ni a wà ní ìkàlẹ̀ akí ẹ̀yin màmá wa bàbá wa gbogbo tí ẹ̀ ń bá wa gbé ìgbésẹ̀ lókè lọ́hùn a sì kí Koiki Media wípé ẹ ṣé púpọ̀ ẹ kú iṣẹ́ lágbára Ọlọ́run ẹ ní ṣubú dànù. À ń fẹ́ ìrànlọ́wọ́ yín sà mà à ń fẹ́ n tí wọ́n pè ní t-shirt à ń fẹ́ fìlà a sì ń fẹ́ walking talkie a sì ń fẹ́ torchlight èyí tí a lè máa fi ṣiṣẹ́ tọ̀sán tòru tí a ó lè máa lò láti mú kí ìgbésẹ̀